Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ orúkọ tèmi, Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà, tẹ́ bá rí ẹ rí pé tá bá fẹ́ jẹ ẹyin, á bò èpo ara ẹyin, á yọ funfun ara ẹyin, tínú ẹyin gangan tó jẹ́ aláwọ̀ yẹ́lò yẹn, ẹ rí pé òun gangan òun ládùn ẹyin. Adùn àṣírí òun lẹ́ máa gbọ́ lẹ́nu Dr. Lékan Sàlámì. Èyí túmọ̀ sí pé tinú ẹyin gangan ni èmi máa ń fúnyàn jẹ. Iṣẹ́ kan ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Iṣẹ́ àṣínà òun ni Ogun yìí ń ṣe. Bá a bá fẹ́ ṣe gẹ́gẹ́ bọ́n ṣe ń ṣe láyé àtijọ́, ẹ yẹ ká wá ìsasùn kan. Ẹ wá yẹ ká wá ẹyin adìyẹ òróró. Adìyẹ òróró ó túmọ̀ sí pé ẹyin tí adìyẹ yé tí ò tí ju bí ọjọ́ méjì mẹ́ta lọ. A kó sínú ìsasùn yìí. A lè lo ìsasùn ìkòkò. Bákan náà sì ni a lè lo ìsasùn èyíkéyìí. A wá wá egbò túdè. A kó sí ẹ̀gbẹ́ ẹyin yìí. Ẹ wá yẹ ká wá omi àgbọn ká bù sí. Omi àgbọn yìí òun ni a fi ṣe ẹyin yìí jiná. Tẹ́yin bá ti jiná, ẹ jẹ́ ká bù jẹ. A dà epo ẹ̀ àti egbò túdè takó sí. A dànù. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹni tí ó jẹ ẹyin yìí, àwọn ìdè kan yóò tú tó yẹ pé ìyanu á ṣẹlẹ̀ nígbèsí ayé òun tàn. Ìwọ tó ṣe pé gbogbo nǹkan ti dí gágá, jìyànjú iṣẹ́ tí mò ń sọ yìí, wàá rí ìyanu pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ má gbàgbé pé Dr. Lékan Sàlámì, èmi kì í ṣe ẹni tó máa ń polówó oògùn káàkiri orí social media. Ní tèmi máa ń ṣe ni pé mò ń polówó ẹgbẹ́ kan. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture. Ní tá máa ń ṣe nínú ẹgbẹ́ náà ni pé nǹkan tí wọ́n bá mọ̀ nípa oògùn ìbílẹ̀ àbí oògùn ìbílẹ̀ tí wọ́n tiẹ̀ ti lò tó ṣe pé o mọ̀ nípa ẹ̀ tó ti ṣe rí, wà sọ. Ẹlòmínà sọ tí kálukú máa kọ́gbọ́n lọ́wọ́ ara wọn. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ó rọrùn. 2,500 naira òun lówó registration. 2,500 naira òun lówó ID card. Láti lè darapọ̀, ẹ kàn sí mi lórí ẹ̀rọ WhatsApp mi 08028565188. Ní tá ṣe dá ẹgbẹ́ yìí sílẹ̀ òun náà ni pé àwọn nǹkan tí àwọn baba ńlá wa tán lò nígbà ayé ìjọ́un kó má bàa parẹ́, kó má yẹ pé àṣà òyìnbó òun lá máa kó, àṣà Yorùbá yóò parun. Òun ni a ṣe dá ẹgbẹ́ náà lẹ̀. Kì í ṣe ẹgbẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹgbẹ́ Muslim, kò ṣe ẹgbẹ́ Christian. Ẹgbẹ́ tó ṣe pé ó kó gbogbo ẹ̀sìn, ó kó wọn mọ́ra ni. Torí n tá ń ṣe kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn bí kò ṣe àṣà ìbílẹ̀ Yorùbá.